Super D. Ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan báyìí ní tèmi. Yes, you are under arrest. You are a bloody criminal. And they are arrested. Lenny. Aláìwá gbàgbára lẹ̀ ẹni kò lè sá ó sá ẹni kò ju tọwọ́ ẹ lẹ̀ ó tún ti ṣe kí ni tún ti jù ú lẹ̀. Kí ló tún wá fẹ́ ọba àna ọ̀bọ̀n sí mi o gbé máa sílẹ̀ jọ kí ló ṣe ẹ. HS. Yẹ kí sọ tọrọ kan. Whatever you say now will be used against you in the court of law. Kò lè jẹ́ mi ṣá. Hands up. Àìlè ṣé ò ń bẹ́ẹ̀ ni àbọ̀ ń tì ẹ̀? Wọ́n fẹ́ bá tì ẹ̀ má lọ máa tì sẹ́mi o torí pé kò máa tì yá ẹ̀gbọ́n wọnú igbó ni. HS ló wà níwájú ẹ̀. Èmi kọjá ìwọ̀n àtẹkàn máa fọwọ́ hè mo pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọ ìyá mi gbẹ́bọ̀ sílẹ̀ kó ṣẹ́jú lára mi. Ẹ wá
ẹ máa lọ, ẹ máa wọ̀ bí a máa tún máa mẹ́ra. You are under arrest. Arrest her. Arrest tó bá súnmọ́ mi. Okay, gbàfẹ́ rẹ̀ tí lẹ́ẹ̀fẹ̀ gbọ́ bí ǹdẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn. May we play now? May we play? May we play? May we play now? Move! Na not fit play! Move it! Na not fit play! Ẹ máa kọ́ lọ. Move it! Come on now! Move it! You, follow this way! I make you go to left. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Daddy, bá ṣe ń gbàdúrà lọ, ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé nǹkan mẹ́ta tí ìdílé fi síwájú òun ti ready láti ṣe. Praise the Lord. Hallelujah, hallelujah. Olúwa ṣé o. Ìgbàgbọ́, ìrètí àti ìlérí tí ò ní pẹ́ òun ni kí Ọlọ́run kó ṣe fún ìdílé. Àmín Jésù Kristi. Àmín Jésù. Àmín. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe fi kọ́ wa wípé ká máa gbàdúrà ká dé máa gbààwẹ̀ nítorí etí Ọlọ́run ò dì sí ọ̀rọ̀ wa. Bẹ́ẹ̀ ni o, etí Olúwa ò dì nígbàkúgbà tá a bá ṣe ń képe báyìí òun ló sọ wípé òun máa dá wa lóhùn lágbára Ọlọ́run bó dẹ̀ ṣe máa rí fún ìdílé. Àmín Jésù. Ní báyìí tí a ti parí àdúrà ẹ jẹ́ kí n bọ̀dé padà lọ sínú yàrá ẹ̀ kí n lọ sùn lágbára Ọlọ́run oorun ẹ̀ la máa sùn. See you tomorrow. Good night, Daddy. Good night, Daddy. Good night, Mommy. Wọ́n fò wá kọ́ yẹn lára sí.
Focus on my grind, go on the way. I'm a point set, go back into my. Do what you have to do, nobody really cares. Use yourself before they use you. And it's all my time. Bye. 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 Madame, je suis madame, madame, police is recording your television. What about the police is not divided on my family power in the Fún mi wà ńbẹ̀. Document mi wà ńbẹ̀. Kí ló ṣẹlẹ̀ dé ń gbè lẹ́yìn ìwọ tó lè ní ìní? Àbí ó ṣọlẹ̀ Ṣé ó lè ní ìní? Church mo ti ń bọ̀. Ó lè ní ìní. Ó ní ó lè ní ìní. Madame, mi ò kí ṣọlẹ̀ church mo ti ń bọ̀. Ìwọ bẹ́ẹ̀ mi náà mo fi sáńpù. Mo bá ní ìtàn rẹ̀, ẹ̀yà kúrò ní ibà ìsìnkú bẹ̀rẹ̀ kó sá eré. Hey babes, gbogbo nǹkan tó ń sọ nípa ọ̀rọ̀ àwọn ọmọ ṣúkà kò sí rọ́ńbẹ́ o. Ṣé rí lánàá? Ó ń yọ àwọn èèyàn gangan ni o. As in, ó ń yọ àwọn èèyàn gangan ni o. Ajé. Rúwà wo nìyẹn? Ajá ò kí n rorò kó ṣojúlé méjì náà. Wọ́n ti ń trespass o. Wọ́n kọjá boundary wọn. Wọ́n fẹ́ gbọ́ wèrèwèrè ni. Torí nǹkan táwọn ò kí ń ṣe fún wọn làwọn ń ṣe fáwa yẹn. Wọ́n tún wá ya wèrè débi pé wọ́n tún wá lórí láyà wọ́n wọnú territory wa. As in inside our own kaba for our own hood. Wọ́n tún wá ṣe kíni? Wọ́n tún wá ń gbà lọ́wọ́ àwọn títí wa. Something wey we never belle food. Wọ́n wá ń kéré mi wa. Ó ti pẹ́ gan-an. Túkàtà àwọn ọmọ ẹ̀ máa ń prize wa. Ta ni ó máa kó wá rápá wọn níwájú ọmọ akúyányán? Eléyìí ló máa fi ṣàṣemọ̀. Màá jẹ́ kó yé wọn pé awágun ò kéré nínú ayé o. A ní láti pọ̀. Nítorí tí a bá kọ̀, wọ́n ṣe máa fọ̀bọ̀ lọ̀ wá ní. Lóòótọ́ àwọn ọmọ Zúkà gbowó. Àwọn ṣá bàbá wọn làwa jẹ ní sideline. Owó wo làwọn Zúkà fẹ́ máa gbà níbi tẹ́mi wà, níbi tẹ́yìn wà? Ẹ ó yá, ẹ jẹ́ ká débẹ̀. Wọ́n ní ogun àsọtẹ́lẹ̀ kò ṣe kí ni kí n parọ́. I trust you. Wọ́n dẹ̀ ní kógun tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ àjọsọ máa ti jọ wà kò yé yín. Tó bá ṣe yàmàyàmà á jẹ́ kó yé wọn wípé agán máa tẹ̀ sójú wọn á máa ràn wọn kó ṣe owó àwọn Zúkà àtàwọn ọmọ lẹ́yìn ẹ̀ ló máa ràn wá kò yé yín. Ó ṣe ọmọ owó mi. Níwọ̀n tó kálá. Ìwọ gangan ni kókó jẹ́ kán mọ̀. Fáírọ́ọ̀sì tó ń jẹ ṣàwámà. Small body big gàjì. Lágbára bọ̀ nínú òbí sí. Ó pọ̀ sí ẹ̀. Ó bẹ́ẹ̀ náà. Ẹ̀yin tèmi. Ẹ̀yin onítèmi. Ẹ jẹ́ ká fi wọn. Ọ̀la. Ìwà àti ìṣẹ́wé tó yàrá ilé. Ó ní wọ́n mú ọ̀sọ́mọ láwọ̀. Wunmi. Yeah, I'm true. By the way, díẹ̀ kan là ń kọ́. Ó tún ní. Mo ti lọ wò láàárọ̀ yìí tẹ́lẹ̀ nígbà tí mo jí kò ṣílẹ̀kùn. Ìgbà tí mò ń bọ̀ nsìn mo tún kanlẹ̀kùn ẹ̀ láì pé kò tí ì jí. Ṣé kò ní lọ church ni? Daddy, ẹ má bínú sí mi o. Èmi ni ó yẹ kí n ti ṣàlàyé fún yín o. Ṣé rí lánàá ó complain fún mi pé òun fẹ́ ní malaria díẹ̀. Mo rò pé òkè kí ó má lọ di pé malaria yẹn máa dá jókòó kò ní lè ṣe kankan mọ́. Mo wá fún lóògùn kan lọ́wọ́. Ṣé lóògùn tí mo dẹ̀ fún yẹn tó bá ti lè lò ó máa ń jẹ́ kí èèyàn relax dáadáa. Ara ẹ̀ máa balẹ̀ gbogbo ara ẹ̀ máa tò.
so ó dá mi lójú pé oògùn tó lò yẹn ló jẹ́ kó ṣe máa sùn bó ṣe ń sùn ni so ìbò yẹn ò ń ṣe problem ẹ jẹ́ ká fílẹ̀ dáadé ká máa lọ sí church ẹ̀mí kó tó bá ti jí á bá wa ní church torí ẹ̀ mo mọ̀ tẹ̀lé pé kò ń fi ilé Ọlọ́run ṣe rárá. Yes ẹ jẹ́ ká máa lọ. Anyway kò ṣọmọdé let's go. bẹ́ẹ̀ ni Zuka, you don dey prize us o dey ma collect. Jẹ́ kó mọ̀. Àwa ikú apàyà ẹ̀ àwọn ẹ̀jẹ̀ wọn ta iná wọ́n pè táyé lọ láwọn ṣínkó ṣé Zuka tó àmọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Aláyé jẹ́ gbọ́dọ̀. Wọ́n ṣínkó á di black and see tó normal ṣá. Àgálì lẹ́yìn rántí. Àwa ò fọ́ fáyé o. Show you dey whine us because say we be babe, fine we be babe. Zuka, tẹ́tí inú ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó máa gbóhùn ẹnu mi. Àwọn abúlé láti wá bá ẹja o, àwa wọ́ ọ̀nà ẹni. Mo máa bá àwọn ọmọ ẹ sọ̀rọ̀ mi tó ti ń gbọ́ o. Wọ́n wá wá sí tẹ́lítì ìwà wá jalè mọ́ o. Jẹ́ kó mọ̀. Àwa fún yín wọ́ọ̀nì láì jẹ́ bẹ́ẹ̀ máa jẹlẹ̀ ní. Ọlọ́run sọ fún ẹ, ilé tí máa rẹ̀ ti pẹ́. Àtúnẹ̀ tí ń flẹ̀, fò don't take. Wọ́n ìyẹn kọ́ ló má ta o, àwọn ò fọ́ fáyé o. Bá mi gbé wọn débẹ̀. Wọ́n wá ẹ̀ ní pé. Wọ́n ti la ọmọ ìlà àké láwùjẹ. Ọlọ́run gbọ́ bó ń ga fúlà. Lẹ́tọ̀ pé tọ́lọ̀ wẹ̀ tàṣàwẹ̀ ló lọ ń kún àdì. Òun yẹn gbọ́ fún ẹ lẹ́ẹ̀fù lásán àtàyè ló wá tó kà lóko. Ṣó lè tẹ́rí sí i? Ẹyin lẹ́yìn ìṣípìrì obìnrin àtẹ̀yìntàn lásán. Ẹ dúró náà wèrè wọn ló build courage sínú yín náà. Ta ló build courage sínú yín? Ṣé wọ́n sọ fún yín pé ibi tẹ́ ń bọ̀ yẹn wọn kì í débẹ̀ ni? Bọ̀bọ̀ ẹ̀yẹn ni pé ẹ check record ẹ̀ mọ bó ṣe lọ sẹ́yìn ṣá. Bọ̀bọ̀ kí lórúkọ mi náà? Zuka #1. So ẹ gbọ́ ni. Ẹ jẹ́ padà. Ẹ̀gbọ́n ni music Zuka. Jẹ́ kó mọ̀. Toy. Ẹnu oníkọ́lù fi pekú. Toy. Aládé nǹkan gánsà àti wá. Àwa ń họ́ọ̀tì o. Toy. Ẹ lè ti máa ṣáájú wa gúngò kan bẹ̀. Ó yẹ ń já ìyá ẹ̀. Àwa ti mọ̀ ọ́gùn jù yẹ́ ẹ lọ. Níbi tẹ́mi ti ń yin tàtàtà ìwọ́n mẹ́rin máa ṣe tàtàtà ń bẹ̀. Secret. Zuka, we can enter these people now. Kí ló ṣe àwọn ọmọ eléyìí gangan náà? Ọ̀gá ìgbà pẹ̀lú ọ̀gìnì. Ẹ farilẹ̀. Àwọn ò ṣe bẹ́ẹ̀ àwọn eléyìí. Bàbá ní ká ṣe nǹkan tí ò dáa fún wọn dàbí rightness ni. Ṣé eré lẹ́yìn? Yàrá mi lélẹ̀ máa sùn lálẹ́ wọn bí ìyá ẹsẹ̀. Máa já láyà sẹ̀. Owó ilé ìkéde wà owó yìí hàn. Dáwọ́ gbọ́ pẹ́ẹ́ta sẹ́yìn kí ló ṣe é? Kí ló ṣe é? Díẹ̀ kọ̀. Ẹ sọ fún ẹ bá mi sọ fún wọn ibi tí mo wà. Díẹ̀ kọ̀. They clap too much guy. Àlàyé. Díẹ̀ kọ̀. Níwájú mi ló ti ṣe bíi pé ó dáa kí ló ṣe ẹ́. Ó ń ṣeré ọwọ́. Èmi ni wọ́n fẹ́ yìnbọn. Èmi tí mo mọ nǹkan tí mò ń jẹ inú Ọmọ bá sọ. Ọmọ bá sọ. Àbájọ ọ̀bọ̀dọ̀ ń gbẹ́nu ìyá ẹ̀ ní Wọ́n wọ́n dà. Kẹta láyọ̀ ní tiwa. Ó tí bàbá wọn ẹ̀wọ̀n kì máa pàyà ẹ̀. Wá wo bí. Díẹ̀ kọ̀. Wo dà sọ kọ́ Ó dà obi mi ò fẹ́ pa ilé ni. Ṣó ti yẹ mi ò fẹ́ pa ilé ni. Ẹ ti jẹ lọ ẹ ṣeré lọ. Ṣó ti yẹ. Má wọ̀ rí. Jẹ́ ìsọ̀kan pé wọ́n ní lọ́ọ́ fi yẹn já yé égé òdèjà lọ. Ta ló ní bọ́ọ̀sì? Ọkọ̀ èrò lélẹ́yìí. Àwọn ilé lọ ń jẹ mọ́ ní ṣá. Bàbá náà yóò make an enter. Má ti wọlé máa jáde. Àwọn ilé kẹ̀. Sórí díẹ̀ kan yẹn. Ẹ fi yẹn lẹ̀ tiẹ̀. Nǹkan máa padà ṣe wọn. Bọ̀bọ̀ ẹja kò ní ojú. Ẹ kò ní ojú. Ìmọ̀ ọ̀tún, ìmọ̀ ọ̀jọ́, ìmọ̀ ẹni kì í bá ní dalẹ̀. Gbogbo ẹni tó bá kórè mí níbi òun ni kí bí máa bá, kí máa lọ rí, kí máa bọ̀ rẹ̀. Má jẹ́ ń pàdé lẹ́ni ìlànà náà. Gbogbo ẹni tí n bá fẹ́ jẹ́ kó máa tọ̀ mí wá. Gbogbo ẹni tó bá wà ní kí n má rí tèmi gbéṣe tó fẹ́ dá mi lọ́nà, òun fẹ́ níbẹ̀. Ẹ fìgì dá wọn lọ́nà. Kó fò ṣọlẹ̀, kó kú dànù. Ti rí bẹ́ẹ̀, ti ṣe bẹ́ẹ̀. Yorùbá Jésù Kristi bàbá mímọ́ ẹ gbàdúrà mi Jésù Kristi Olúwa wa. Mummy, I'm fine ma. Ẹ káàárọ̀ ma. Yes ma. Mo rí i pé èmi àtẹ̀gbọ́n ẹ̀ ti wà bẹ́ẹ̀
ìfà dáàdì kan ti wà ńbẹ̀ láti ṣe morning devotion mi ò dẹ̀ rí ẹ ńbẹ̀ ni mo ṣe ní kí n má jẹ bí àwọn títí ìjì láàárọ̀. Jesus Christ àmọ́ mi prayer tí mo ń gbà ló jẹ́ kí n wá carry the way mo wà nínú fasting and prayer ọlọ́jọ́ méjì. Bẹ́ẹ̀ ni. Tó ní pé bó ṣe dúró yìí ó wà ní àwẹ̀ àtàdúrà. Mo mọ̀ máa sọ fún ẹni tó yóò mọ̀ pé máa fi bá mi gbà náà. Ọkọ mi inú mi dùn ayọ̀ mi kún mo ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kí ni gbogbo bàbá yìí máa múnú mi dùn. Ọmọ tó bá dẹ̀ ti múnú mi ẹ̀ dùn ọdún ọba náà á múnú tiẹ̀ náà dùn wo lágbára náà ọmọ bíbí mi tiẹ̀ náà á múnú ẹ̀ dùn. Ṣé o kọ mi ẹnikẹ́ni tó bá ti ń ṣètò olúwa ó dá mi lójú pé olúwa náà ṣètò títí ọmọ bá dẹ̀ tẹ̀lé ọlọ́run olúwa ṣe fún ẹ̀ Jésù. Amen. Mọ́mì, ẹ jẹ́ ká join sister mi àti daddy ní sitting room. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá fún fẹ́yìn lórí wa o bàbá. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Fàbọ̀yìn lórí wa o bàbá. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé o. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ o bàbá. Let's raise our voice and thank God because He is God. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé ààbò ẹ̀ lórí fámìlì ó dájú. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ìjọ Ọlọ́run wípé gbogbo àwọn ọmọ ọjọ́ àgbọ́kú ẹnì kankan wípé bá ṣe ń lọ bá ṣe ń bọ̀ kó túbọ̀ máa dáàbò bò wá. Àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa a dúpẹ́ a yìn yín nítorí pé do what you have to do, nobody really cares. Use your sense before they use you. Baka, kọ́kọ́ paná sìgá yẹn nù. Paná sìgá yẹn nù. Ta ló dọ̀rú ẹ̀ wò? Talent tó dọ̀rú wojú mi talent tó dọ̀rú ẹ̀ wò. Àwọn sójà tèmi méjì lẹ́ẹ̀kan náà. To go. Wọ́n dẹ̀ wọnú àbẹ́tẹ̀. Wọ́n dẹ̀ máa ọmọ mi méjì balẹ̀. Akọni. Èmi ń Zuka. Ṣé wọ́n mọ̀ pé tẹ́tù bá sílé yà? Wọ́n kì í nà ni. Àjẹ yàrá mi. Báwo sọ́nà mi náà sọ fún? Níbo ló ti wá? Sọ fún mi náà. Talent tó dọ́rọ̀ ẹ̀ wò. Wọ́n tún mi kó jẹ́ kí n mọ̀ talent tó jẹ́ sí àwọn ọmọ mi. Àlàyé kò yé mi náà. Àwọn pípù yẹn kọ́ yàjò ilẹ̀ ẹni sẹ́ wọ́n kọ́ lé anybody pápá anybody dànù ní sẹ́ bàbá mi. Èmi gan ojúlára kan fi ń ṣọ́ mi mo fi ṣe èmi gan mi máa rá gan máa ti dọ̀rùn. Wọ́n yà wọ́n site. Wọ́n dẹ̀ ṣe to go fún mi. Wọ́n yìn mí ní to go. Wọ́n pa sójà mi méjì. Zuka. 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 Zuka ajé ojúdúwọ́ wọ̀ báyìí o. Ojúdógún dọ̀tà báyìí o. Zuka ẹ̀wọ́ bí ẹ̀rẹ́ kọ́ta ti ń sinmi káwọn ìwà wo. Tó pé tó kojú gbà ẹ̀ náà ìyá mi ń kúrò fún ni o. Ó kúrò fún ni o. Àwọn akọni méjì lẹ́kọ̀ọ́ náà bàbá mi yẹ kó pé àti náà tàwa láti pọ̀ jù wọlé sí wa lára ọjọ́ yẹn ń tà wá nìyẹn o. Akọ̀lọ̀ dúró rẹ̀ o yẹ ká dúró tọ́yọ̀ náà ni o. Yẹ ká máa fúra o. Yẹ ká máa fúra o. Ó ti ṣẹlẹ̀ báyìí o. Ok. Zuka bàbá tó bá jẹ́ ní àwọn pẹ̀sìn lójú náà ìyá máa play match fún but even mo tún wá ń sọ gan based on one or two pọlọpọlọ ó jọjọ gan lójú náà yẹn bóyá wà yẹn wọ́n máa jẹ́ return match 100. Àwọn bí ẹwà yá mi ẹ̀ tó kó máa pọ̀ lóòótọ́ o ẹ̀ tó kó máa pọ̀ gan torí pé sẹ́mi rí ẹ̀ yóò rí ajé torí pé tó kọ́ ọmọ pé àtàwọn gbọ́n pé yá 2+2 àpilẹ̀ já sí náà òkúta sẹ́ni ìwé ẹ̀ wọ́n rò pé ìwúlẹ́fún yẹn irúdán yẹn lójijì ló bùn yẹn fún wa ṣá àwọn bí Zuka aráyé jẹ́ pẹ̀lú tẹ̀mí papọ̀ wọn náà lórí brain tèmi pé àwọn ọmọ ẹ̀lẹ́ máa ṣiṣẹ́ yẹn o àwọn ọmọ ẹ̀lẹ́ máa ṣiṣẹ́ yẹn àwọn díwọ̀n àní o àwọn díẹ̀ kọ́lá máa ṣiṣẹ́ yẹn ajé ọlọ́run tẹ̀ ilé bí ọ̀tá fún nìyẹn o tó ná àwọn ẹ̀tẹ̀lẹ́ wa tán o aráyé ò sì lè gan dílé mú àwọn ọlọ́kọ̀ strong ibi yẹn. Àwọn díwọ̀n lọ́gbùdọ̀ àwọn ọmọ mi. Ajé sẹ́
Ọlọ́run mi fi rí sí ẹ̀ mo máa jẹ́ ní ẹsẹ̀. Ìwọ gbéra jẹ́ ká lọ jújọ́. Ó yá, ká lọ bá àwọn ọmọ ẹ̀. Akọni làwọn ọmọ ìyá. Ṣakọ. Ṣakọ. Aye. Diwa. Ẹ má sùn àsùnpara o. Wọ́n máa price wá ní. Ẹ má sùn dọ́kàn o. Ajé. Òjò mi máa rọ̀. Ó máa pa búrẹ́dì mọ́ ilá pò. Ajé kò ní ṣe jẹsẹ̀. Ara alẹ́ yìí máa sán bẹ̀. Ọ̀rẹ́ yìí máa sán bẹ̀. Mo máa jẹ́ṣẹ́ D1. Máa jí àwọn àtẹ̀lé ẹ̀. Àtẹ̀lé ẹ̀. Zuga. Zuga àwọn kà wọ́n lọ ṣe ìdásọ̀. Aláì dásọ̀. Lóòótọ́ aṣọ náà nìyẹn. Ẹ̀jẹ̀ Zuga yìí káwọn àtẹ̀lé ẹ̀. Ó lẹ́bi orí fábílì náà, ó lẹ́bi orí bú orí ìyànú bàbá náà. Àwọn tẹ́lẹ̀ ìwọ ni irun ni. Wọ́n ní fábílì. Àwọn tó kù yìí pọ̀. Ọdún méjèèjì aṣọ́gbọ̀n náà bíbí mílíọ̀nù ni. Ṣakọ. Ẹ. Lámi sọ fún D1 pé ṣe rap. Ìjọba gbọ́ ẹ̀jẹ̀ tí o ṣe rap. Ìjọba gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó ti parí nìyẹn. Ó parí nìyẹn. Ayé ti parí nìyẹn. Ìṣe rap. Ajé ìṣe rap. Everybody ìṣe rap. Ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀rẹ́ ń gbẹ̀gbẹ̀ àlè. Yáyáyé. Hello babe. Ọmọ ẹ̀yìn Zuka méjì máa ti drop. In fact, ìbọn ni wọ́n fi pa wọ́n. Zuka ò dẹ̀ take it easy rárá, aláyé ń para gan o. Ìbọn bíi ti báwo? Àwọn ló lè ṣiṣẹ́ yẹn, cause àwọn ń lò bọ́n náà. I wonder o. Ìyẹn gangan ló ṣe wá ní kàyéfì o. Because Zuka ti tutọ́ sókè báyìí, ó ti fojú gbà. Ó dìgbà tó bá pa wá tán ni. Ẹ má worry, ẹ jẹ́ kí n jáde. 4 days ni mo fẹ́ lò pẹ̀lú àwọn parents mi. Ó yé yín náà. Ó yé yín, ó yé mi o. Àlàyé ìwọ náà jáde. Ṣé orí ìgbà tí kú bá ká ọmọ kan náà? Babe, ó mọ̀ pé ìwọ ni liver wa. Má wàá lò tó 4 days yẹn lé tó máa fi wá o. Ṣùgbọ́n táwọn ọmọ Zuka bá gbé wèrè wá, wọ́n máa rí wèrè o. Tó rọ́mọ líle làwa gan o. Ó yá náà, mo ti gbọ́ yín. Ẹ ṣáà gbórí pamọ́. Wá, èwo ni gbórí pamọ́? I don't understand. We no be òtè now. Ṣótè làwa ni. Báwo ló ti máa ní ká máa gbórí pamọ́? Tá bá gbórí pamọ́ nìsín, táwọn pípín ẹ̀ bá ká ọmọ lé nǹkan. Àlàyé sọ̀rọ̀. Ẹ̀yin babes, ẹ gbé òbí fún ṣá. Kẹfọ́ yín pamọ́ dáadáa. Má send owó sí yín kẹfọ́ ọjà sára gẹ́gẹ́ wà òkè. Ṣé gbọ́ mi? I don't understand o. Mo ò lè process gbogbo kìíní now. You see all this the way they happen. Me, I know, it no clear to me o because if we no do am, who can get am down? Anita ló pa wọ́n. That is the question. Ta ló pa wọ́n? Èmi ni mo jẹ wọ́n. Èmi ni mo jẹ́ káwíwẹ̀kún sọ nílé o. Iṣẹ́ mo rí bá ṣe ń dún kòkò mọ́ yín torí kan ti rí yín lóbìnrin. Ajá àwọn gbólàgbójú ni torí ẹ̀ ló fi dìdì gbòógì. But why to fi help wa? Because everybody ló mọ̀ pé ọwọ́, àdá, ìgò òun làwa ń lò. Orúkọ tí òun ṣe tiwa ló ń jẹ́ kó máa pè wá mẹ́. I swear. Ṣé wọ́n ń fọ forúkọ tó ń pè yín rí? Orúkọ tó bá wọn ọmọ ló ń jẹ́ lẹ́yìn odi. O ò bá má fọ̀. Kí ló ṣe é tẹ́ fẹ́ máa rún? Ẹ wá o. Akínlẹ̀ yín náà ẹ kéré nú ayé. Akíkanjú nìyín. Kí ló ń ṣe yín tẹ́ fẹ́ máa tì kọ̀? Kí ló ṣe yín tẹ́ fẹ́ máa tì gán bọ̀? Ẹ má fọ̀, ẹ ti pọ̀ jù yẹn lọ́nà ayé. Mo babe, ó ti fìlú lẹ̀ ti pẹ́ náà. Ọ̀daràn onílé, ọmọ ìbọn burúkú oníbùdó. Ó dẹ̀ ṣe wá ń wú èmi yìí. Kò síbi tẹ́mi ò ti kí ń jayé o. Ọmọ Ọlọ́run ọba lèmi. Ọlọ́run mi ló dẹ̀ ṣe kíni, Ọlọ́run ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Ẹ jẹ́ ń já yín.
kí n kàn gbé yín débẹ̀. Èmi lẹ́rù o tí bá sọ fún ẹ kẹ́rù wà ńlẹ̀ ẹrù gangan bàbá ẹrù ni o ẹrù tó máa ń dún kòbàkòbà ẹrù tó máa ń dún kòbàkòbà kò yí ẹ tó bá lọ bẹ́ sí mi tó bá lọ ṣe gbà sọ́dọ̀ ó máa gbọ́ gbàgbàgbà tó bá tún lọ bẹ́ wa tó bá lọ ṣe gbò ó máa gbọ́ gbògbògbò tó wá bá bínú tán tó bá jẹ́ kí inú bí mi ó máa gbọ́ gbàsgbòs. ẹ wá táwọn ọmọ súkà bá lọ bẹ́ sí Wùmí lásán màá tú sí wọn lára màá jẹ́ kán fìlì ẹ̀ inside body. Kí ló wá ń bá a sọ ń sì ṣe fẹ́ join wa ni ṣe fẹ́ darapọ̀ mọ́ wa ni. Kò máa sí nǹkan tó burú ń bẹ ọmọ ẹlẹ́lẹ̀ ṣèbó obìnrin ni obìnrin dẹ̀lẹ̀ mí náà ẹ kàn lè máa wò mí wípé I be man in a woman's body but body kan náà la sì jọ gbé sóde àfọ̀. Aya tèmi ti wà lẹ́yìn o mo ti burú gan-an ayé ṣùgbọ́n tẹ́ bá yẹ kí n súnmọ́ yín tá bá jọ rò pọ̀ ẹ̀yin lè máa gbádùn mi because as they see me so wèrè wà ńlẹ̀ IQ wà ńbẹ̀ street pọ̀ gan advantage tó wà lára tèmi pọ̀ gan o tẹ́ bá lè jẹ́ ká rò pọ̀ ẹ máa gbádùn ẹ̀ àsìkò èmi tẹ́ ń wo yìí pentagon lèmi o títì ni mò ń gbé mo ti pẹ́ gan lórí títì ọlọ́dà ṣòdẹ̀ rí títì yẹn gangan ibẹ̀ náà ti ń kẹ́kọ̀ọ́ gbogbo òtì yẹn lèmi ti jẹ́ tí mo ti yó ẹ̀yin náà dẹ̀ máa ní ìdí ẹ̀. Tẹ́yìn bá ti gbà kí n darapọ̀ mọ́ yín èmi ti ṣe tán tèmi o kí n kómi tútù wọlé kí n tẹ̀pà sínú ẹ̀ ká máa fún àwọn sókà jẹ. Yeah, there Kolola. Brother G. I'm with you. Mo gbọ́ nǹkan tó ń sọ lọ. Ẹ ra sá. Jáde ìjọ torí Ọlọ́run. Mo ní By the way, dìde jókòó. Thank you, Daddy. Dìde jókòó. Ẹ jẹ́ n dúró. No, jókòó. So I'm with you. Daddy, mo fẹ́ lọ síbi party kan ni. Ọ̀rẹ́ mi fẹ́ ṣe wedding ní Ìbàdàn. Okay. So mo dẹ̀ ti promise ẹ pé èmi àti ẹ lájọ máa wà all through. Kí n lè help her out. Ó ti sọ létí mọ́mí ẹ̀ because mọ́mí discuss nǹkan tó jọ bẹ́ẹ̀ pẹ̀lú mi. Bí ọjọ́ mélòó ló máa wá lò ń bẹ̀? About 4 days. 4 days? Yes, sir. Okay. Òkùnkùn ṣọmọdé mọ́ but pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ̀. Daddy wọ́n pé bí tẹ́ bá fi yọ̀ mí sí ló máa ṣọ́ mi sí. Yes, ṣe jẹ́jẹ́. Ṣolówó lọ́wọ́ àbí you want me to raise you? Daddy, má worry, I still have enough tó máa gbé mi lọ tó máa gbé mi. Okay. Ọlọ́run á bá mi ṣọ́ ẹ lọ. Amen. Á bá mi ṣọ́ ẹ bọ̀. Amen. All blood tasting demon on the highway will respect your appearance and bow to your authority. Amen. Thank you, Daddy. Àbí kí n kúkú drop ẹ lọ́nà. No, it's fine. Kò sí problem. Ẹ kò lè drop mi sí títí àwọn ọ̀rẹ́ mi máa gbé mi bẹ̀. Okay, let's go. All right, sir. Ẹ̀yin ọmọ mi ẹ̀yin náà kéré o ẹ gbé mi débẹ̀ tán ni ṣẹ́rí gbogbo owó tó wà nù báàgì ń sàn òun náà ń pè ní dọ́là pọ̀ owó olúwa ni owó tèmi máa ń ná nìyẹn. Kí ló ń ṣẹlẹ̀ bí báyìí? Ìbọ̀lẹ̀ ti rí ìbọn ìbọ̀lẹ̀ ti rọ́ kí ni gbogbo eléyìí? Àlàyé calm down. Yeah, calm down. Iṣẹ́ ti yàtọ̀.
gbogbo ẹ̀ náà là ń try láti ṣàlàyé fún ẹ à ń try láti gbé ẹ débẹ̀ à ń try láti jẹ́ kó mọ bó ṣe lọ bó o gbàgbọ́ ẹ o gbé apẹ now you don't carry am now. Ọmọ ẹ disappoint me. HS wetin dey sup wetin find come my kaba. Wá kí ló ṣí ẹ wọ́n bá ti já ẹ kó máa já tán bá tì ẹ kó máa tì èmi ló fẹ́ máa gáwó wájú ẹ wálẹ̀ pẹ̀pẹ̀jọ. Anyway wọ́n ti gbé ẹ débẹ̀ ìwọ ló mọ̀ nǹkan tó ṣí ẹ tó ń tì kàn kò yẹ ń sẹ́yìn. Wọ́n sọ fún ẹ nìyẹn omi tuntun ti ṣe kíni omi tuntun ti rú ẹja tuntun ti galivate ẹja tuntun ti wọnú ẹ ìyẹn túmọ̀ sí wípé mo ti ká ìbù wọlé mo ti kó machine wọlé mo dẹ̀ ti já àwọn ọmọ mi sípẹ́ nínú ayé yìí o gbọ́dọ̀ máa ṣe kíni o gbọ́dọ̀ máa ní kúkú sí lọ́wọ́. Ṣètò first operation wa láti lọ 30 days and na very successful smooth operation àbí báwo. And this operation na very smooth. Ó dábì tó jẹ́ yẹn. Ṣé ti gbàgbé iṣẹ́ táwọn ń ṣe ni? Àwọn ṣàdígúnjalè ẹ̀yin ọmọ olómi kí ló ṣe yín? Ìwọ disappoint me babes. Ìwọ wá fi ìbọn tàwọn tèmi. Eléyìí. Ṣé mi lélẹ̀? Ta ni mò ń bá wí? HS lélẹ̀. Ìwọ burúkú yìí. Lẹ́nu ẹ̀, ò ní sọ bẹ́ẹ̀ mọ́. Mo like ẹ gan. Ìwọ súnmẹ́yìn bẹ́ẹ̀ni ẹ lọ lẹ́gbẹ̀ẹ́ máa jẹ́ tútù fẹ́mílẹ̀ máa jẹ́ tútù ó ti jẹ́ ìjà náà dúró tìbọ̀ èmi ẹ̀jẹ̀ súnmẹ́mi máa jẹ́ tútù èmi. Tí ni mo ṣe ẹrú bò bẹ mí ẹbí tí mo orúkọ tí mò ń jẹ ibò lè pa mí. Wọ́n ẹ̀ṣẹ̀ sí ẹ̀wọ̀n yóò fẹ́ forí yín gbogbo ni o. Yàyín èmi lè yíwọ́ kọjá ẹ̀dá wọn sọ pé. Ó ti yé mi. I leave that thing. Ẹ jẹ́ bẹ́ẹ̀. Kí ló ṣe ilé sí mi? Ṣé o expect ká máa béèrè owó lọ́wọ́ ẹ̀ all the time? Àwọn náà ní kò tá fẹ́ fowó ṣe náà. Sórí ọ̀nà tí HS gbà àgbà yìí ọmọ àti lọ àdìpọ̀ àbọ̀ wọn jẹ. Lẹ́yìn máa béèrè owó lọ́wọ́ tèmi all the time àti bá tèmi ti ń fún yín lówó ńkọ́ tèmi ti ń gbé yín débẹ̀ kò sí wèrè. Pẹ̀lẹ́gbẹ̀rọ àbá mi bẹ̀. Ìwà ọmọ àkàndá yóò ní ìjọ iná Èmi HS ìdánlá ìdá burúkú èmi kankan ló pọ́nà èmi tẹ́tẹ́bọ̀ èmi ọmọ títì tó bá lọ pé ọmọ pásítọ̀ kan wọnú ayé àwọn gangan láyé tó bá dẹ̀ lọ bẹ́ sáyé ayé máa jojú ìyá ẹ̀ ọlọ́ọ̀sẹ̀ ọmọ eléyìí á pàjẹ́ o máa fi ṣe pẹpẹ súpù o máa fi ṣàsùn máa rọ̀ọ̀sì ẹ̀ ọlọ́run ó dẹ̀ máa ṣọ̀rá ni tí bá dáná sí lábẹ́ àbí àbọ̀lórí. Ẹsẹ̀ scandal. Make I judge this guy. Make I judge her. She dey craze. Èmi HS. Ìdán burúkú ìdán burújà. Àbọ̀lórí burúkú làwọn tó bí ni. Àbọ̀ fẹ́ sọnù ni. Ta ló ń jẹ díẹ̀ kọ́lá lójú HS? Calm down. You know say without you, we no go there. We follow you. You be transformer. You dey sleep for where? For a gboro lójú títì. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ṣíkọ̀dì yẹn lásán tó bá lọ ṣe kíni tó bá lọ ga owó mọ́nà ẹ̀ máa gbèrè bẹ́ẹ̀. HS òkèrè náà ayé jà. Mo níbi di. Mo níbi kókó náà. Owó náà di. Nàbí kókó náà. Ọ̀rẹ́ bẹ́ẹ̀. HS ló sọ. Ọ̀gbẹ́ni Wasila Kí ló ṣẹlẹ̀? Kí lẹ fẹ́? Mi ò mọ̀ yín rí náà. Ó ní kó mọ wá o. Àwọn òde kí n pariwo. Àwọn tó ń dín lọ́nà, tó ń dín lọ́wọ́ iṣẹ́, àwọn ló mú iṣẹ́ fẹ́ mi o. Mi náà parí mi, èyí ló máa jẹlẹ̀. Màá gbọ́, ìyẹn ti kéré o. Ẹni tó bá kúrẹ́ mi àìlè mi, màá gbà lọ́wọ́ yàrá yà ẹ̀. Màá tún ṣe nǹkan fún ẹ. Ajé,
Ìyẹn mi náà. Ta ló rán yín sí mi? Kí ni mo ṣe fún wọn? Kí ló dé tó ní kẹ́ wá pa mí? Wà ọmọ ọgbọ́n àbọ̀ ọmọ àṣẹ àbí kí ló ti ń kí ẹ. Ṣọ́ra wa yìí kò nídìí kó mọ àwọn akáwà tó ń rán lọ́wọ́ pa ò Ajé. Ajé. Yeah. Yeah! Yeah! Ẹ kúlé o. Ọkọ mi. Ẹ mú mi. Ẹ kúlé báyìí. Kí ló dé? Ṣé bí dádì ẹ sọ fún mi pé o ní o fẹ́ lọ bá ọ̀rẹ́ ẹ pé kan náà àwọn ọ̀rẹ́ ẹ ń ṣe pátí o lè fẹ́ lọ bá wọn ṣe pátí àwọn dẹ̀ ní kò máa lọ. Kódà èmi gbọ́ sọ fún wọn pé wọ́n fi ẹlẹ́ kájọ kò lọ. Ó dẹ̀ lọ láìpẹ́ o tó ti padà dé. Kí ló dé? Ṣé wà táwọn ọ̀rẹ́ ń jà ní? Not at all. Ẹ wo mú mi. Mo ṣe calculate dáadáa ni mo dẹ̀ rí pé stress party yẹn máa ti pọ̀ jù fún mi. Ó tó rí mi ṣe ọ̀rá padà jẹ́jẹ́ mi jàre. Mi ò wọ́n má ṣe bẹ́ẹ̀. Ó kù díẹ̀ káàtó. Nǹkan fúnra ẹni sọ wípé ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ lọ báyìí wedding ló fẹ́ ṣe. Tó túmọ̀ sí pé ó máa ní ìrànlọ́wọ́ ẹ lọ́tún lọ́sí. Tó bá ṣe ń mú gbá wọn bá mú. Bó ṣe ń máa wọn máa bá mú. Sọ́dọ̀ tó bá dìgbà títí ẹ náà òun náà wá láti wá ràn lọ́wọ́. My mom. Yes. My mommy. Ẹ wo bí mo ṣe ń bọ̀ lọ́nà mo ti pè pé mi ò nílé wà mọ́ o. Kódà mo ti send owó sí gan. Ìgbà máa ṣe bẹ́ẹ̀ sẹ́. Inú ò ní dùn fún nǹkan tó ṣe yẹn. Ó máa bínú I'm very sure. Ẹ̀yin nìkan lè dájú kò sí sí ti rán. Èmi nìkan ni mo dájú kò àmọ́ padà sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ tó bá wọn ṣe pàtó tó fẹ́ ṣe. No, mi lè lọ ṣe wàhálà yẹn. Wàhálà yẹn ò bá mi lẹ́jẹ̀ mu. Ó túmọ̀ sí pé èèyàn lọ mọ́. I'm not going again mọ́. Wọn ò dẹ̀ ní bínú sí ẹ. Mo mọ bí mo ṣe máa mú wọn. Mo mọ bí mo ṣe máa mú ẹ fílẹ̀. Ìwọ ló làwọn ọ̀rẹ́ ẹ̀ ó ti mọ̀ wá wọn nǹkan tó fẹ́ àti nǹkan tó fẹ́. Kí ni wọ́n ń dá nìkan ṣe ní sitting room báyìí? Mo wà ní àwọn àtàdúrà fún ìdí nìyẹn tó fi bá mi lé. Yes, it's true. Mo tẹ̀sí gbàgbé má bí. Mi ò lè fẹ́ kí ẹnì kankan dàmí láàmú àbí kó ní lára rárá. So gbé bọ́ọ̀sì ẹ̀ gbogbo ní yàrá ẹ̀. Kò sí wàhálà o. Ẹ lè jẹ́ kí n jókòó sí ilé gbà bí. Sí wàhálà. Tó bá yẹ pé o fẹ́ jẹun àbí onídìí ẹni kò lè wọ́n ní kíchìn tó lọ sábà rẹ̀. Bẹ́ẹ̀ ni ti yín rí. Ẹ tún ti dáná. Oya àwọn oya 6-5 ọba oya ìyànjẹ o ọdún létí ẹ ọ̀gbẹ́ni. Ṣó ti yé ń sin iṣẹ́ tí mo pé lowest number ló ń lọ. Lowest number ló jáwọ́ o. Lowest number ṣó kọ́. Mo jẹ́ náà mo jẹ́. Níbo? Ṣakọ! Bákà! Ṣakọ! Àlàyé Zuka. Àlàyé ó lè ti pẹ́ tẹ̀yìn tí ń yìnbọn o. As pé na you don take for the game but yẹn ò matter. Èmi fẹ́ kó yí ẹ pé báyìí. Àwa ti mọ̀ lójú yín lọ. Ọmọ ìyá mi, ẹ má ṣe ọ̀nà kan náà la gbà wáyé, ṣó ti yé ẹ̀jẹ̀ níwá. Gbogbo eléyìí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ jẹ́ ká jẹ́ kó jẹ́ àfisẹ́yìn.
àwọn dán méjì ló ti jábọ́ ìyẹn náà ti tó. dákẹ́ ẹnu ẹ wo bí ó ti di dandan kò kú lẹ́ni ló máa jẹlẹ̀ kò ní dọ̀la. kí ló ṣe yín wàá ṣe àti ṣeré gan ni ṣe fẹ́ máa wọnú mi ni ṣé torí pé mo bá yín mú lóhùn lẹ̀ ẹ wá ẹ ti drop àwọn mọ́pọ̀ mi méjì mo dẹ̀ tún bá yín sọ ẹ jẹ́ kó rí i pé o má fi kọ́ ṣe yín o kí ló ṣe yín èmi ìwọ àtàwọn wo. ẹ kò lè àwọn mọ̀ pé ó wà ń lé gan bó ṣòro bóyá lásán làwa wà ní. ẹ̀yin àti ta ni èmi lẹ́yìn gbé ike wá bá ike ló wà lọ́wọ́ yín ìfẹ́ mi èmi ike. mo mọ̀ ẹ́ níwọ̀n tó ṣe tí kunkun zuka no be ṣeré kambia tó bá ti ráwọn olóró kó gbà pé olóró ló dé ṣọmọ èmi ti mọ irú èèyàn tó jẹ́ mo ti mọ̀ pé ò ní kú bọ̀rọ̀ àwa dẹ̀ ti ṣe kí ni mo ti tẹ̀ sórí igbá mo ti gbọ́ṣẹ́ wò mo ti mọ bó ṣe ń lọ fáàtì náà ti gbá ẹyẹn o mo ti mọ̀ pé ò ní kú bọ̀rọ̀ bọ̀ mo láìkí ẹ̀gùn ṣó lè jókòó. má ṣe yẹn má ṣe yẹn. bọ́dí kan jókòó ẹ̀yà ọ̀rọ̀ ló máa jẹ́ kò ní dá fún ẹ. ẹ kò jẹ. ọmọ ayé ọmọ wèrè ọmọ orí movement ìgbà tí kàlá kan ò ti lọ fún ọjà kọ́bà. HS. HS mi. Báwo ló ṣe ń ṣe ẹ́ báyìí?
Ibo ni mo wá lọ látàárọ̀? Ó ṣàrí bí gbogbo ṣe ń lọ. Àlàyé, calm down. Ṣé a máa wòran báyìí ni? A lè máa wòran. Mo bọ́ sí street ni, mo wò bí a kì í get ẹ̀ lógún bá rí pharmacy. Ṣùgbọ́n mi ò bá rí pharmacy ọ̀hún gan, mi ò rógùn rà. Ògùn òyìnbó kọ́ ló máa ràn nǹkan tó ń ṣe mí o. Ọ̀bẹ tí díẹ̀ kọ́ láfi kún mi ẹ̀ ló affect mi o. Díẹ̀ kọ́lá, ọ̀bẹ. Kí ló fa ìwà àti díẹ̀ kọ́lá lápapọ̀? Kí ló wà láàrin yín? Kí ló fọ̀rọ̀ ọ̀bẹ? Kí ló ṣẹlẹ̀? Ṣé ó lọ lé ẹ̀ ní àbọ̀ ẹ pàdé lójú ọ̀nà? Báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Ṣáàlì, ìgbà tó ti ká pẹ̀lú bọ̀n ilẹ̀ ó sì ń bá mi kó má lọ mú iṣẹ́ mi lẹ̀ fáwọn ike. Ṣó try láti pa ni? Ó dẹ̀ sọ fún wa. Ìyá àwọn ọkọ máa kí n lè mi. Nǹkan bóyá kí n play fast card fún mi. Ọ̀bẹ tí mo fẹ́ fi gún yẹn, báwo ṣe yí yẹn, ó gbọ̀bẹ yẹn lọ́wọ́ mi, ó lù ọmọ mi. Ẹ̀dẹ̀ wo ọ̀bẹ tó fi gún mi yẹn, ọ̀bẹ máa ká ẹ̀jẹ̀ ni o. Ẹni tó máa fi gún, ènìyàn ò lè lọ́jọ́ méje tó máa fi jábọ̀. Ṣùgbọ́n ọ̀bẹ yẹn náà gangan lè rọ ẹ̀. Bọ̀bí, ibo gbogbo òbí ni wọ́n ti. Ó wà lọ́wọ́ díẹ̀ kọ́lá. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ń jábọ̀ báyìí, ẹ má jẹ́ ń jẹ́lẹ̀. Abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀, ó ti di ẹ̀tẹ̀. Díẹ̀ kọ́lọ́lá. Díẹ̀ kọ́lọ́lá ò kì í ṣẹran rírọ̀. Gbogbo ara kìkì ìjà. Ó ṣe wà ẹ́, kò ní sùn mọ́ mọ́. Ṣàánú mi, ẹ má jẹ́ ń lọ báyìí. Ẹ̀yin babes, ṣe rọ́rọ̀ tó wà lẹ́yìn. A gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i. Torí tá a bá sọ̀kò sórí ilé, ó di dandan ká gbóhùn rẹ̀ nílé. A gbọ́dọ̀ wá ọ̀bẹ rẹ̀. Ó di dandan kárí. Ọ̀bẹ yẹn a máa rí. A máa rí. Báwo la ṣe fẹ́? Olè la máa jà. Olè. Bẹ́ẹ̀ni. Ẹ lọ fọkàn balẹ̀. Sir, bí àdúgbò ṣe tó yìí, ṣé security ọkàn wà ládùúgbò? Àdúgbò máa tó yìí kí security má sí. Security mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà ládùúgbò yìí. Àwọn mẹ́ta ló ń ṣọ́ gbogbo community tẹ̀ ń wò yìí. Bẹ́ẹ̀ni, kò dẹ̀ sí ìwọ̀n báyìí báyìí rí o, first time tó máa ṣẹlẹ̀ lélẹ̀. Bí báyìí, kò ní personal security. Ọ̀gá ọlọ́pàá, ṣé ẹgbọ́n kò tó kọ mi sọ́nsìn? Ó ní pé ọdẹ mẹ́ta ló ń ṣọ́ gbogbo agbègbè tá a wà yìí. Báwo la tó ṣe máa gba another security sí ibà ìkókó máa ṣọ́ bíbà yìí? Ìyẹn ò lè possible. Emo nǹkan tó tá ń go through Nigeria ń sìn. Beside that, ṣẹmọye tó ń san lóṣooṣù fún security. Kó tún wá ní òun fẹ́ gba another security tó kàn máa ṣọ́ complex yìí àbá. Bọ́ gba tẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn security yẹn, kí ni nǹkan tí wọ́n sọ? Wọ́n náà ò mọ bó ṣe ṣẹlẹ̀ ní o. Àwọn ò mọ gbà tó ṣẹlẹ̀ o. In fact, wọ́n láwọn ò rí pé nǹkan báyìí ò ṣe ládùúgbò àwọn rí pé first time lélẹ̀. Kò dẹ̀ yé mi fọ́ra mi. Ẹ má wọrẹ láti mọ́tò àti máa bẹ̀rẹ̀ iṣẹ́ wa. Ṣé àlè wọlé? Kò sí problem, ẹ má bọ̀. Gbogbo ṣọ́ọ̀bù ti MC. Ògbó ọlọ́pàá tí wọ́n rí ìbàdàn tẹ̀lé, ó fù díẹ̀ náà báyìí ni o. Wọ́n ti kó gbọ́ ọjà bẹ̀. Ṣé wọ́n rí eléyìí? Ọjà ní ṣọ́ọ̀bù mi, ibi ìbàdàn ló dé. Wọ́n rí pé àwọn kò dẹ́yìn ẹ̀yìn náà ìwòkó tó kù. Ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ jẹ gbèsè. Kí ni mo ṣe fáwọn ará bí gbogbo torí Ọlọ́run? Wẹ́wẹ́wẹ́wẹ́ gbogbo ẹgbẹ́ wo ṣọ́ọ̀bù kejì. Wọ́n ti MC eléyìí. Kò sí kankan bẹ́ẹ̀ mọ́. Ìṣàánú mi má jẹ́ kí àìjẹ mi gbé.
Kí la rí gbọ́? Nǹkan kan wà lọ́wọ́ ẹ̀ tí o gbọ́dọ̀ fún wa léni. Kí ló wà lọ́wọ́? Kí lẹ fẹ́ gbà? Ọ̀bẹ mákẹ́jẹ tó wà lọ́wọ́ ẹ̀ la fẹ́ gbà. Ṣé torí ẹ̀ lẹ ṣe já ṣọ́ọ̀bù sí mi? Yà, àwa la já ṣọ́ọ̀bù sí. A dẹ̀ máa dá gbogbo àwọn nǹkan tá a kó níbẹ̀, a máa dá padà. Ìyẹn tó bá meet up demand. Really? Yeah. Kí lẹ fẹ́? Orí ọ̀bẹ mákẹ́jẹ tó wà lọ́wọ́ ẹ̀ òun la fẹ́ gbà. Èmi máa mú chain yẹn. Mo mú yín kúrò ní gọ́tà, mo sọ yín déyàn. Gbogbo nǹkan tẹ́ dà lé ní yìí, èmi mo jẹ́ kẹ́ dà o. Story nìyẹn. Ojú ajá ń ṣẹ̀jẹ̀ o. Ajá bá ń sinwó wọn àmójú olówó ẹ̀. Street ò nílẹ̀kùn, anybody ló lè wọlé. Sórí gbogbo tó ń sọ yẹn ayé àtijọ́ ni ìgbà tó ṣe ń ra gbó fáwa, tó ṣe ń raṣọ sí wa lọ́rùn. Sórí HS bó ṣe wà yẹn helper tiwa ni. Òun ló ń báṣọ sáwa lọ́rùn kò yí ẹ. Sórí gbogbo ọ̀nà táwa ń gbà yẹn HS ti gbà wá bẹ̀ kò yí ẹ. So nǹkan tó mọ̀ ń sọ ń sìn pé ọ̀bẹ mákẹ́jẹ tó wà lọ́wọ́ ẹ̀ òun làwa fẹ́ wá gbà. Ṣó yí ẹ torí àwa ò lè lajú wálẹ̀ kí slice kó wọjú tàwa kò yí ẹ. Pọ̀ lóòrùn yìí kóòrùn lọ́jọ́. Oore pẹ́, aṣiwèrè yí gbàgbé. Ẹni tó mọ àti wáyé olúnà náà ló máa mọ àti lọ ẹ̀. Kò ségèlè, àwa wà ń bí. Sórí ọ̀rọ̀ tó sọ yẹn story nìyẹn o. Sórí iná làwa o, táà mojú ẹni tó dà. Ọlọ́. Kò sí wàhálà, lẹ́yìn yẹn ńkọ́? A máa test address ẹ ni, wà lọ kọjá ìyá ẹ̀, kò yí ẹ. Time frame? Just 3 hours. 3 hours. Àlàyé 3 hours la fún ẹ o. Tó bá lọ ṣe yàmàyàmà, àwọn ẹbí ẹ wọ́n máa bọ́lẹ̀ ń bẹ̀. Wọ́n bí mi rè mo túra bí focus on my grind kó wọlé pé ọmọ for himself ó pẹ́ kí n tó mọ̀. Do what you have to do, nobody really cares. Ọmọ ọgbọ́n. 3 hours. Use your sense before they use you. Ẹni gbọ́n ló máa kẹ́ni tó gàn lọ́gbọ́n. Ìbùkún ni fọ́ọ̀mù náà tó dọ́gbọ́n sí i o. Ọmọ ọgbọ́n. Afọ́sẹ́gbèjò kó fọgbọ́n sí i o. Ọmọ ọgbọ́n. Ọ̀sìn 247 kówó lè pé o. Ọmọ ọgbọ́n. Ọ̀run yàbọ̀ kí n ṣọ̀rọ̀ ẹnìkan. Ọmọ ọgbọ́n. Tó bá kó wájú sí ẹ kò tá kò tá kò tá. HS. 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 HS! HS! Don't do like this now, HS! Oh my God! HS! HS! HS, why now? Hello, babes! HS, don't buy you! HS ti jẹ́lẹ̀! HS ti jẹ́lẹ̀! Mo wà lábẹ́tẹ̀, mama! HS! Don't do like this now! HS! HS! Dekola! The one! You go know for what he say. Omi agbárí sẹ́mu mi lò ó lè fi jẹ búrẹ́dì ọ̀jẹ̀ ó lè jẹ lẹ́gbẹ́. HS no do like this Dekola. Oh my God. HS ti kú. Àwọn tó lè ti drop jẹ́ ní. Kódà bẹ́ẹ̀ ni ti jẹ́lẹ̀. La máa ṣe bá ọmọ ìyá mi. Táwọn tí ì lè tọ́ ọ̀gbẹ́ni bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ kò sí ṣe kò sá ìṣe díẹ̀ kan la máa mọ̀ sára. A máa wọlé díẹ̀ kan lọ. Sẹ́gbọ́n máa ká díẹ̀ kan láwọn òbí
bí ò ní lọ country ó gbúdọ̀ mọ̀ sára ọmọ ìyá mi mo já mi. Ajé kò sí dúró kò ségèlè kò sí bẹ̀rẹ̀ fẹ́ni tó gbọ́dọ̀ mi let's go there. If you price, you must pay. Ojú lala confusion. DPO ó sú mi o mo gbọ́ ẹ̀ béèrè lọ́wọ́ àwọn officers ẹ̀ tó wá the same thing in fact wọ́n lọ sọ́dọ̀ àwọn CD tó wà ní àdúgbò yẹn àwọn ọlọ́dẹ náà wọn ò mọ anything ni jọ nítorí Ọlọ́run wo mo bẹ̀ ẹ́ gbogbo nǹkan tó bá lè ṣe òun ni kò bá mi ṣe láti rí i pé wọ́n mú àwọn èèyàn tó já àwọn stores yẹn ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ stock gbogbo àwọn ọbẹ̀ yẹn ni wọ́n pe gbogbo àwọn ọlọ́dẹ tó wà ń bẹ̀ wọ́n náà wọn ò mọ̀ kankan àwọn ò mọ̀ gbàtàn já ṣọ́ọ̀bù yẹn òun ni o. dadi ẹ wo bóyá kí n bá mi gbé fóònù kí n bá wọn sọ̀rọ̀ fúnra mi kó lè mọ bí kíní bó ṣe ń ká mi lára sí ẹjọ́ tó yọ lóhùn kó bá mi gbogbo tó máa dá kó ṣàbá mi mú àwọn tó já ṣọ́ọ̀bù mi kó bá mi kọjá mi ó ti tán gbèsè lélẹ́yìí gbèsè ní. just calm down ní sùúrù ìkó tó kó ti pọ̀ jù. ní sùúrù ọ̀rẹ́ ṣùgbọ́n nǹkan tíyàwó mi ń sọ gbèsè rẹ̀ nítorí Ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ stock gbogbo àwọn store yẹn òun ni anything tó bá lè ṣe within your power jọ nítorí Ọlọ́run mo mọ̀ pé tó bá fẹ́ ṣe nǹkan tó máa ṣe ni jọ mo fẹ́ kán mọ́ àwọn pípù yìí kán lè dọ́jẹ́ ẹ̀ padà. kó máa pàyà ẹ̀yìn. olórí burúkú ọmọ rẹ̀. ìyàwó ló wà ń bí. bí ẹ̀kọ́ lọ. àwọn wo nìyẹn. ọmọ wèrè jáde wá. máa pè padà. díẹ̀ kọ́lá. orúkọ díẹ̀ ìgbàlá náà ń pariwo yẹn. ìyá ẹ̀ wà nù. díẹ̀ kọ́lá. láti bò ó. wọ́n ti fẹ́ gun fẹ́ǹsì o. díẹ̀ kọ́lá. ọmọ wèrè jáde. aláyẹ sígẹ̀tì fún ọjà náà ó já wèrè ẹni. sígẹ̀tì bá wà. ìyàwó ló wà ń bí. díẹ̀ kọ́lá. díẹ̀. Tani ẹ? àwọn òwò ló wà nínú géètì nípa orúkọ ẹ. tàbí àbúrò ìkànnì tí máa pàdé àwọn ọ̀gbọ́n látàárọ̀ àbí ọ̀rẹ́ tírọ̀tì rẹ̀. ó tó òun lẹ̀. ṣé o mọ̀ wọ́n. ṣé o rí pé orúkọ ẹ náà ń pariwo ni ṣùgbọ́n òun gbọ́mọ yẹn ń pariwo díẹ̀ kọ́lá. ọ̀rẹ́ ni sílẹ̀kùn fáwà. àbáyé lè fẹ́ bọ́ ẹ̀tẹ̀ ni bó o parẹ́ bó o pa sọ́kọ̀ pàdánù ọyẹ́ sígẹ̀tì ẹ̀ ìtú fẹ́ pàyà ẹ̀ àbí sígẹ̀tì ẹ̀. ṣé o lè sọ létí ju ẹni. Mom, I'm coming. You are coming. kí ló ṣọwọ́ ní. kò yé mi o. ó bá sọ̀rọ̀ I'm coming. àbí kí n fọwọ́ ẹ̀ lórí máa fọyọ́ ẹ̀ lórí o a ní kò sígẹ̀tì ẹ̀ sígẹ̀tì ẹ̀. díẹ̀ kọ́lá bọ́ síta o tí wọ́n ti ń bí ọmọ mi o. We need to end it today. Jésù Olúwa gbà mí ṣàánú mi o bá gbogbo Olúwa Ọlọ́run yanu o ṣàánú mi Jésù o. Jesus Christ Jésù Kristi Olúwa o kí ni òkùnkùn ń ṣe nínú ilé ìmọ́lẹ̀ aṣọ pupa lára ọ̀bẹ don't tell me to calm down ìwọ ọmọ Kristẹni gidi ọmọ onígbàgbọ́ tí wọ́n bí sínú ìgbàgbọ́ ló mú àwọn papọ̀ lórí yí mọ́ ọ̀bẹ hey blood of Jesus Holy Ghost fire. Just calm down. By the way dúró ná ṣé Jésù ò tó fún ẹ
nílé onígbàgbọ́ ìwọ pẹ̀lú ọ̀bẹ àtòògùn. ṣé àwọn tó wà ń ta yẹn nǹkan tó wá gbà lórí àwọn tẹ̀lé tó ń pariwo yẹn àwọn ló já stọ̀ yín tó kọjá nù ẹ̀ bẹ́ẹ̀ ni tí n bá dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ yìí fún wọn ọmọ àdọ́jà yẹn padà. Are you saying ní pé o mọ̀ wọ́n? Omi pé àwọn tí wọ́n ń pariwo ẹlẹ́nu gate náà já ṣọ́ọ̀bù mi tán kó ọjà mi lọ. Dádì ẹ̀ ń wò mí ràn mí. Bẹ́ẹ̀mi náà ṣe ń gbọ́ nìyí. Díẹ̀ Kọ́lá. Ibo ló ń lọ? Wá. Dádì. Kúdẹ̀ máa pàyà ẹ̀ ni. Ikú dẹ̀ máa pàyà ẹ̀ ni. Asukúrò ọjọ́ lórúkọ tí mò ń jẹ́. Ọjọ́ àkèrè tí gbọ̀n bá kan lọ́jọ́ náà ní kànlẹ̀ pa. Jayín, èmi lẹ mú wọn bá lé. Ẹ dẹ̀ mọ̀ mí o. Ẹ mọ̀ mí dáadáa o. Ṣùgbọ́n mi ní bá yín fún àkọ́kọ́. Ọbẹ̀ tẹ fẹ́ wá gbà rè. Kẹ̀dẹ̀ rọra sọ bí tọ́jà mọ̀ sí mi wà. Kẹ̀dẹ̀ rọra bọ́ta kẹ̀ máa lọ jẹ́jẹ́. Ọ̀gbẹ́ni tó ṣì lọ tó jáwèrè ni. Ìwọ olóṣì yìí àwọn ọ̀fọ́ bẹ̀ mọ́ o. Olórí burúkú ni já ẹ̀. Wọ́n lọ rán ọjọ́ kan apá ọmọ olómi. Jenny àti Ferry. Olórí burúkú já ẹ̀ náà ló tún gún HS pa. Já ẹ̀. Ṣé mo kọ́ sí HS ṣe fún mi? HS fẹ́ fún ọ̀bẹ gún mi, mo dẹ̀ pa. Self defence ni mo ṣe náà, ibo mo ti gbá jẹ̀bi. Alájẹ àgbàbí wa rojọ́ o. Ẹ wo Mr. Pastor, Mrs. Evangelist. Ṣé rí ọmọ yín tẹ̀ ń wò yìí? Òun ló kọ́ wa bá ṣe rọ́ọ̀nù street o. Ọ̀gbẹ́ni tó bá jẹ sọ̀rọ̀ ikú máa pààyà ẹ̀ ni. Òun ló kọ́ wa ní street o. Ọmọ yín ló ń ragbó fún wa o. Ọmọ yín ló ń kọ̀bọ̀ fún wa o. Kódà a ti pààyàn rẹpẹtẹ. Ó wà tó kún yí ẹ̀jẹ̀ ni o. Ṣé rí ọmọ yín ó ti gún dé èèyàn rí? UCH ló wà báyìí o. Ṣé rí ọmọ yín àfẹ́ pa lójú yín ni kẹ́lẹ̀ mẹ̀ṣẹ̀ tó ṣẹ́ o. Amúra ẹ̀ wá ni o. Takẹsẹ̀ ní í ṣe láwùjọ òwú. Tìjímẹ̀ ní í ṣe láwùjọ ẹ̀rọ kọ́ṣẹ́kọ́ṣẹ́ bá àwọn orin tìlá kọ́ṣẹ́. The craze. Ẹ wá bá mi wálé wá ṣe gẹ́gẹ́gẹ́gẹ́. Wọ́n ní yọ ká. Nana! Hey! Padà síbí. Padà síbí. Padà síbí. Mo múra wá ní o. Padà síbí. You! Kó o bí ẹ̀ kó o pé ọ́fíìsì kó wá gbé o. Mọ̀ bẹ̀. Ọ̀gá ọlọ́pàá ẹ dúró. Òun fò mí lọ ni. Níbo lẹ wá mú lọ báyìí ẹ jọ̀ọ́. Ẹ wo tẹ́ bá fẹ́ rọ́mọ yín tẹ́ bá máa fi lọ stations with mẹ́rin ẹ rí tó bá sáré mo múra wá ní o. Mọ̀bẹ̀ tó bá sáré jù má yẹ kó ju àwọn òbí ẹ̀. I was tired. Díẹ̀ Kọ́lá. Kí ló dé? Rọra. Gali. Officer, I was tired. Kí ló fi di ẹ? Erin, padlock. Bọ́lá tí ń rí àwọn security ọ̀dẹ̀ tẹ̀ máa ń kó sí. Dìde. I was tired. Ṣé kí fọ́ọ̀sì ẹ̀? I can't do it. Dìde. Sir. Stand up. I die. Bolóbukú. Dìde. I die down. Die down. Okunda. I died. Stand up. Okay. Dìde wèrè. I died. I was tired. I died. Kọ́ṣì. I died, sir. I was just I died. Let me calm down. I died, man. Mama, I died. Do what you have to do. Nobody really cares. Use your sense before they use you. Ẹnigbọ́n ló máa kẹ́ni tó kàn lọ́gbọ́n. Ìbùkún ni fọ́ọ̀mù náà tó dọ́gbọ́n sí i o. Ọmọgbọ́n. Apàṣẹ́pẹ̀jọ kó fọgbọ́n sí i o. Ọmọgbọ́n. Ọ̀sùn 247 kówó lè pé o. Ọmọgbọ́n. Ọ̀run yàbọ̀ kí n ṣọ̀rọ̀ ẹnìkan. Ọmọgbọ́n. Tó bá kó wájú sí ẹ kò tá. Tó bá kọ̀yìn sí ẹ kò tá. Tó bá kú wọ́n nìkan tèrò ara rẹ̀ pa. Ọlọ́gbọ́n ló ń dorí ẹja mú. Ṣòye. If you go trust woman, you're on your own. Ṣòye. Ọgbọ́n tán síbi kan.
My binu to trying to hustle for more. Time go come turn by turn, yeah.